Abẹẹ rí Wasiu níṣẹ́ ló jíra ẹ̀ gbé pamọ́ nílọrin tó ń béèrè owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tẹ géńdékùnrin kan Wasiu Afọlábí ẹni ọdún 24. Irọ́ bàǹtàbàǹtà ló gbé kalẹ̀ pé wọ́n jí òun gbé tó sì ń béèrè owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn òbí rẹ̀. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara CP Victor Ọláìyá ṣe sọ, ọkùnrin kan Lékan Afọlábí tó ń gbé nílùú Àmọ́yọ̀ ló mẹ́sùn wá sí àgọ́ ọlọ́pàá pé àwọn ajínigbé ti jí àbúrò òun kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Wasiu Afọlábí ẹni ọdún 24 tí wọ́n sì ń béèrè mílíọ̀nù 3 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ àti ìdúnàádúrà wọ́n gbà pé àwọn yóò gba 500,000 náírà 500,000 naira tí wọ́n á sì kọ́kọ́ san àsansílẹ̀ 200,000 náírà 200,000 èyí tó mú kí iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí. Wọ́n padà mú Wasiu Afọlábí nígbà tí wọ́n mọ̀ pé ó jí ara ìgbépamọ́ ni tó sì fẹ́ fi gbowó lọ́wọ́ àwọn òbí rẹ̀. Ọláìyá ní ọwọ́ tún tẹ Moshood Sulaiman tó jẹ́ oníṣòwò POS tó ń gbé ní agbègbè Ọ̀yún tí wọ́n fi àkáǹtì ẹ̀ gbowó. Wasiu jẹ́wọ́ pé lóòótọ́ ni òun jí ara òun gbé pamọ́ láti lè gbowó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí òun ni. Ọláìyá ní ìwádìí ti bẹ̀rẹ̀ àti pé ní kété tó bá ti parí làwọn yóò wá àwọn méjèèjì lọ síwájú adájọ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.